ẹ ṣe òpin ayé rẹ kò ti dé ni o. Ìkóríta kọ́ ẹ ṣe òpin ayé rẹ. Lùgbà kọ̀ọ̀yàn bá ìrìn àjò oríṣiríṣi ìkóríta lọ̀nìyàn yóò bá pàdé. Lùgbà mìíràn gan ọ̀nà yóò fẹ́ dàrú mọ́ ènìyàn lójú. Wọ́n máa ń gba pé kọ́ọ̀nìyàn farabalẹ̀ lùkóríta nì kí o kété àkọlé kẹ́ lébẹ̀ ọ̀nà yìí o bí bá a lè lọ sí o ọ̀nà yìí o bí bá a lè lọ sí o. Lọ́ọ́lọ́ bá kọ́ ìkóríta kọ́ nì ẹ ṣe bẹ̀ kó àmúṣe ulé. Ibi kò í mú ọ̀nà kan fẹ́ tọ̀ òun gan ní ṣe pàtàkì. Ọ̀dẹ̀dùgbà kan bá dé ulé kan bá dé ìkóríta ibi gan kọ́ ẹ lọ gan àyè ibi kò í mú òpin ìrìn àjò nì. Gbogbo ẹ̀ lọ ẹsẹ̀ àwí yes pé o ti dé wá sí mi. Ṣùgbọ́n lọ́ọ́lọ́ bá níbi kọ́ bá ìkóríta kọ́ ṣòpin ayé rẹ o. Ó ṣeéṣe kẹ́ jẹ́ ìkóríta ìrújú. Ó ṣeéṣe kẹ́ jẹ́ ìkóríta ìbànújẹ́. Ó ṣeéṣe kẹ́ jẹ́ ìkóríta àìríṣe. Ó ṣeéṣe kẹ́ jẹ́ ìkóríta inúnibíni. Ó ṣeéṣe kẹ́ jẹ́ ìkóríta kọ̀ọ̀yàn ti sọ ohun iyebíye kọ sọ́nù. Ó ṣeéṣe kẹ́ jẹ́ ìkóríta ọ̀fọ̀. Ṣùgbọ́n kíní kan ní dájú pé èyí ṣe òpin ayé rẹ. Torí pé kó bá jẹ́ pé ìkóríta lòpin ayé rẹ ni ìwọ gan wẹ́ a mọ àkókò káyà. Torí pé kó bá jẹ́ òpin ayé rẹ ni a jẹ́ pé wà á ti dákẹ́ lọ́ọ̀káyà. Ṣùgbọ́n lóun gbà kọ́ ti dákẹ́ bá kọ́ Ọlọ́run fún ọ láǹfààní láti mọ kẹsẹ̀lẹ̀ lùkóríta kọ́ mo kí ọ kóríire wí ètí ṣe òpin ayé rẹ. Torí náà nǹkan yẹ kọ́ mọ̀ ní pé ó wà fún wọn gbà dẹ̀. Bóyá kọ̀ọ̀kan yóò dúró gírí ni. Bóyá kó yóò ṣàyẹ̀wò kété kó yí ọ ká. Bóyá kó yóò ṣùṣìrò kété èó kọ́ pàdánù. Ló àkókò ògbà kó jẹ́ pé alẹ́ gbẹ láyìíká rẹ ọgbẹ lóko ọgbẹ lúlé. Lákòókò kó jẹ́ pé ó dàbí pé dákúrekú lọ́rọ̀ ayé rẹ wẹ̀kàn mákàbí wàá yà sí. Wọ́n pàdánù nǹkan pọ̀. Wọ́n dẹ̀ ní ìjákulẹ̀ lóríṣiríṣi ọ̀nà níbi kọ̀ọ̀kan retí. Nǹkan yẹ kọ́ mọ̀ ní pé ìkóríta nì òpin ẹ̀yà kan ní nínú ayé rẹ. Ṣùgbọ́n èyí ṣòpin kété ayé rẹ pátápọ̀ olóòló. Torí pé lẹ́yìn ìkóríta bá kọ́ bá ti mọ kó gba ọ̀darí àti ìtọ́ni lọ́wọ́ Ọlọ́run bá nì kó mọ aká ọ̀nà ibi kan jẹ́ pé Ọlọ́run fẹ́ kọ̀ dẹ̀ yà sí. Láti bẹ́ẹ̀ ni lọ wàá bẹ̀rẹ̀ sí a rí ohun titun. Wàá bẹ̀rẹ̀ sí a rí òbẹ̀rẹ̀ ọ̀tun. Wàá bẹ̀rẹ̀ sí a rí àkọlé ọ̀tun. Wàá bẹ̀rẹ̀ sí a rí àwẹ̀ ayẹyẹ ọ̀tun. Wàá bẹ̀rẹ̀ sí a rí ìpèníjà ọ̀tun. Wàá bẹ̀rẹ̀ sí a rí kété àǹfààní orí pẹpẹ bí kò yóò dúró sí àti àkàbà titun kò yóò mú tẹ̀síwájú. Wàá ṣe bẹ̀rẹ̀ sí a rí ilé ìgbé tuntun kan ṣẹ̀ṣẹ̀ kọ́ kò jẹ́ pé Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ torí tẹ̀rẹ ni. Wàá ṣe rí àfojúsùn tuntun. Olùgbà mìíràn gan kọ̀ọ̀yàn bá ti kọjá lùkóríta òkóríta wàhálà kọ́ là kọjá tí gbẹ̀lẹ́ ìṣẹ̀ á rí pé lẹ̀kújàkújá ṣí sílẹ̀ gbaragada. Ìrírí ọ̀tun ni o kọ́ a retí lẹ́yìn ìkóríta kọ́ mo wí ẹ̀rẹ̀ kan sí pé ìkóríta kọ́ ṣe òpin ayé rẹ. Kán bá ti ṣíwé ayé rẹ bá ní sódì kejì wàá rí pé ògbà ọ̀tun ó ti dé kọ́. Lágbára Ọlọ́run Olódùmarè wẹ́ a bọ́hùn o kí ògbà ọ̀tun rẹ kí ti dé. Òjó lórúkọ mi ọmọ àbálábí tán. Ṣe ọmọ olókùú bá ní à ń sìn pẹ̀lú òkú rẹ̀ ire o.